Sport FM 91.9 gẹ́gẹ́ bá a ṣe láì fún yín wípé abala ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni a fẹ́ bọ́ sí báyìí àti ní bàbá wa àlùbáríkà níkàlẹ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí bàbá àdùnnú ni wọ́n tí mo sì mọ̀ pé gbogbo àpáta iná ni a gbádùn wọn ní òwúrọ̀ yìí bàbá wa Maulana Sheik Imam Alagbo Abdullah Azakawiy wọ́n ti wà ní ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 91.9 ǹjẹ́ kó tó pé bàbá ó gbóhùn sókè wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkọlé tí wọ́n pè ní àkíyèsí kí ni àkíyèsí kí ni wọ́n fẹ́ ká kíyèsí ẹ jẹ́ ká farabalẹ̀ láti jàǹfààní láti gbọ́rọ̀ Ọlọ́run èyí tí ó ṣèmi àti yín láǹfààní. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. gbogbo jama tí ń gbọ́ mi láàárọ̀ yìí assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. naam gẹ́gẹ́ bí topic tí wọ́n fún wa tí wọ́n ní ká wá treat tí wọ́n ní ká wá bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ní àkíyèsí. kí ni àkíyèsí náà? òun náà ní àkíyèsí fún àwa mùsùlùmí látara pé báwo ni Islam ṣe wà lánàá lénìí báwo ni Islam ṣe wà tá a bá wá kíyèsára báwo ni Islam ṣe fẹ́ wà lọ́la. Allahu Akbar. eléyìí ni a fẹ́ sọ fúnra wa lénìí torí pé ńgbà míì tọ́gẹ̀dẹ̀ bá ń bàjẹ́ a máa rò pé ń pọ́n ni. Bẹ́ẹ̀ni. téèyàn bá fura tí nǹkan fi wá bàjẹ́ tí ó fi wá di pé báwo ló ṣe wá padà wá rí báyìí iná la fẹ́ pera wa lákìyèsí ní èmi tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi àti gbogbo ohun tí ń jẹ́ jàmá a fẹ́ pera lákìyèsí o Ọlọ́run ní jẹ́ kí yẹn tán lórí ilẹ̀ torí pé ibi tí ọ̀rọ̀ Ìsìlámù ń lọ yìí àfi ká bára wa sọ̀rọ̀ ká pera lákìyèsí ká sì gbọ́ ká gbọ́ ni iná kóríkẹ́yìn ó wí ká mú ẹṣin lọ sódò a lè fi túláàsì tá a bá mẹ́sìn lọ sódò a lè fi túláàsì fún ní lómi mu wíwí ń tiwa gbígbọ́ ó kù sọ́wọ́ Ọlọ́run ó sì kù sọ́wọ́ ẹ̀yin jàmáà náà àmàlà ní dènà pinnu a tara lọ sínú alukur'an níbi tí Ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ bàdà ọ̀sùnbìnlẹ́hì mina shaitani rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله بني يا أيها الناس الله بني مقبعين يا أرى توغو ẹ̀yin mùsùlùmí Togo gbogbo mùsùlùmí àgbáyé ní Nàìjíríà ní gbogbo ohun tí ń jẹ́ alam pátá ní gbogbo ohun tí ń jẹ́ ayé pátá Ọlọ́run bá lóun pè yín torí ànẹ́sù lọ́lọ́run bá lò ẹ̀yin èèyàn àmọ́ ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ iná ẹ̀nọ̀rọ̀ yìí tọkàn èmi tọkàn ẹ̀yin náà òun náà lọ̀rọ̀ Islam Ọlọ́run ní qad jā'atkum maw'izatun min rabbikum ọ̀rọ̀ ti dé wáàsí dé àkíyèsí dé ìtanijí dé látọ̀dọ̀ Ọlọ́run ọba yín fún gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ìsìláàmù lọ́kùnrin àti lóbìnrin láàfáà lọ́mọkéwú lólówó ìsìláàmù ní gbajúmọ̀ ìsìláàmù ọba tó jẹ́ ọba ìsìláàmù Ọlọ́run ọba ń sọ fún yín pé àkíyèsí lélẹ́yìí wáàsí lélẹ́yìí ìtanijí lélẹ́yìí washifa'un lima fi sudur yóò máa wá jẹ́ ìwòsàn ní gbogbo torí pé àmọ́dí ń ṣe Islam Ọlọ́run bá ní ìwòsàn tí ó wá wo àmọ́dí yín sàn iná la fẹ́ sọ fún yìí lima fi suduri tí ń bẹ nínú gbáyà kálukú torí pé à ń pera wa ní mùsùlùmí ni ǹjẹ́ mùsùlùmí lẹni tó bá juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run ǹjẹ́ juwọ́ ju sẹ́lẹ̀ lórí gbogbo alámọ̀rí tọ́lọ́ ń ṣe fún gbogbo wa ohun tí wọ́n ń pè ní múmin òun lẹ́ni ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ ǹjẹ́ ká kírun ká gbàwẹ̀ nìkan la fi ń gbọ́ lọ́wọ́ bá gbọ́
ọlọ́run ọba ní òun fẹ́ sọ fún yín gbogbo àmọ́dí tí ń ṣe yín ní iná ló dé ohun tẹ́ lò sí oògùn tẹ́ lò sí ìwòsàn tẹ́ lò sí wàhúdà ń warama kó máa wá jẹ́ ìtọ́sọ́nà kó sì máa jẹ́ ìkẹ́ lil mu'minin gbogbo àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́. kí ni àkíyèsí àkọ́kọ́ pera lákíyèsí látara pé ìlú ò ní jẹ́lú ìjọ ò ní jẹ́jọ orílẹ̀-èdè ò ní jẹ́ orílẹ̀-èdè Islam ò ní jẹ́ Islam láti inú ilé ní ó ti bẹ̀rẹ̀. kí ni wọ́n ń pè ní inú ilé òun náà ni ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ra wọn pàápàá jùlọ àwọn ìyàwó wa torí pé kò sí ohun tí ń jẹ́ ilé tó ju obìnrin lọ. bẹ́ẹ̀ bá rí inú ilé kan tó bá da ẹ rí i pé wọ́n pẹ́ ìyàwó lé nìdá ni. gẹ́gẹ́ bí Ànábì wa Ibrahim tó wá ọmọ rẹ̀ lọ́njọ́ sí tó wá rí ọ̀wá bọ́mọ nílé wá bá ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó ní sí àwọn ọ̀sẹ̀sí kan Ànábì Ibrahim wá ń sọ pé lẹ́kúnlé rẹ̀ yẹn o kò change ẹ̀ dàtí pé ìyàwó yẹn ò dáa. ńgbọ́ tún lọ lẹ́ẹ̀kejì tó fẹ́ ìyàwó kejì tó rí pé ó ní lẹ́kùn tọ́wọ́ lẹ́kùn yìí òun ti eléyìí wà òkè. òwe lọ́pàá fún un tó ń jẹ́ pé ká mọ̀ yìí pé ilé obìnrin ní jẹ́ ilé báwo la ṣe wá ń ṣe àwọn ìyàwó wa sí nínú ilé àkíyèsí kẹta fẹ́ pera wa nìyí torí pé Islam iktamal Islam bil mara Islam ṣàkólé kan àwọn òbí púpọ̀ wàá sọ nàbí yóò bí ẹ khasatan Ànábì sì sọ àsọtẹ́lẹ̀ nípa àwọn obìnrin fún wa níbi khutbatul wada níbi báwo ló kọ rẹ̀ khutuba tí Ànábì ṣe kẹ́yìn tó ṣe kẹ́yìn kó tó fẹ́ kó láyé tó ń jẹ́ last word of Rasul ọ̀rọ̀ kẹ́yìn tí Ànábì sọ ọ̀rọ̀ àwọn obìnrin lọ Ànábì sọ Ànábì sọ yìí pé astawsu bin nisa'i khayran fa innahunna indakum awan Ànábì ní sọ àsọtẹ́lẹ̀ fún yín o pẹ̀lú ẹ̀yin àwọn obìnrin yín àsọtẹ́lẹ̀ ní sọ ṣe dáadáa síyàwó rẹ tọ́jú ìyàwó rẹ tó bá tọ́jú ìyàwó rẹ tí ìyàwó yìí bá da ibẹ̀ náà ni ó ti bímọ tó da nílé ni ó fi tò láwùjọ ni ó fi tò gbogbo àtà ń jẹ́ ọkọ lẹ́ni báwo la ń lo àwọn ìyàwó wa sí Ànábì ní fa'innahunna indakum awan Ànábì ní olùrẹ̀lọ́wọ́ lè jẹ́ fúnra yín àìlò obìnrin nílùú ẹrú ọ̀pọ̀lọpọ̀ ilé Islam lónìí ìlú ẹrú là ń lo àwọn obìnrin wa. àwọn èèyàn máa wọ pé ṣé báwọn ilé yìí sí wọ́n sì láwọn wọ́n sì ní àwọn gbọ́ Al-Qur'ani yìí wọ́n sì ní Ànábì sọ̀rọ̀ dáadáa nípa àwọn obìnrin báwo ni wọ́n sì wá ń lo àwọn obìnrin báyìí. ayé Al-Qur'ani náà máa ń pa ar-rijalu qawwamuna 'ala an-nisa ọkùnrin láláṣẹ lórí obìnrin ọkùnrin láláṣẹ lórí obìnrin rùjúlíyà yẹn ìjọkùnrin yẹn kìí ṣe pé ká lò nílò pé mo ní agbára mo gbọ́dọ̀ ṣe bó bá ṣe wù mí mo gbọ́dọ̀ ṣe pé ìyàwó mi ò lẹ́nu ọ̀rọ̀ ìyàwó lẹ́nu ọ̀rọ̀ nínú ilé torí tí wọ́n ní ká fẹ́ra wa sí iná ni pé ká rìnra wa lọ́wọ́ wọ́n ní ọwọ́ yìí àtọwọ́ kejì iná lèyẹn lè fi lùlù tí ìlú lè fi dún iná ẹ̀ la lè fi ọwọ́ méjì tá a bá fi wẹra wọn yóò mọ dáadáa torí pé ìyàwó kọjá pé kákẹ́kíra wa mọ́lẹ̀ nínú ilé pé ká máa bára wa sùn ká máa bímọ dá lásán kọ́ mọ́ wa sí ètò kankan láàrin wa. eléyìí Ànábì ń jẹ́ kó yé wa ipe gbogbo ẹni bá jẹ́ baálé ó gbọ́dọ̀ ní àsìkò tí ó máa gba ìmọ̀ràn tí ó pè ìyàwó rẹ̀ jókòó tí wọ́n máa ṣe al-mashwara torí pé Sayyidina Umar ó ní la khayran fi amurin abra'u min ghairi shura kò sí oore kan nínú ìgbésẹ̀ kan tí yẹn gbé tí wọ́n á béèrè pé ǹjẹ́ ńgbà tó jáde tí ǹjẹ́ ó fọ̀rọ̀ yìí lọ ìyàwó rẹ̀. ọbẹ̀ láti aṣọ wíwọ̀ tí yẹn bá jáfẹ́ jáde nílé kéèyàn wọṣọ kéèyàn béèrè ọ ìyàwó rẹ̀ pé ṣé aṣọ yìí ọ wà pa ṣé mo lè jáde tí ìyàwó rẹ̀ bá fi sọ pé aṣọ tó fẹ́ wọ̀ ẹ mọ́ jáde bẹ́ẹ̀ wàhálà kéèyàn padà o torí pé àwọn ni wọ́n rí wa àwọn ni wọ́n máa sọ tó yẹ èdè àwọn ni wọ́n máa sọ tó yẹ ìlú àwọn ni wọ́n máa sọ tó yẹ ibi tó ń lọ ni ẹlòmíì ọkọ̀ jáde lásán òní àwọn èèyàn máa béèrè pé ṣé òní ìyàwó ńlẹ̀ ni ṣé ìyàwó rẹ̀ sọ fún pé aṣọ tó wọ̀ yẹ ọ̀dà ni kò sí tọ́fà àìní mọ́ṣúárà àì máa fi ọ̀rọ̀ lọ obìnrin nínú ilé ká tó jáde
eléyìí jẹ́ kó yé wa ní ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ń pe obìnrin kan nínú àwọn ìyàwó anabi wọ́n ń pe ní Umu Salma yìí ìgbà tí aya sọ̀kalẹ̀ fún anabi pé laqad sadaqa Allahu rasulahu ruhiya bil haqqi la tadkhuluna al-masjida al-haram insha Allah aminin muhallikin rusakum wa muqassirin ìgbà táyà dé pé anabi ó fá irun orí ẹ̀ fáwọn lásìkò tó bá ṣe hajj àbí kó gẹ̀ kó lọlẹ̀ anabi bá jáde sáwọn sàhábà rẹ̀ anabi ní tó àyà ti dé o ẹ̀yin sàhábà mi o Ọlọ́run ní kí agẹrun wa tàbí ká fa irun orí wa àwọn sàhábà wa ń wo anabi báyìí wọ́n ń wo wọn dá lóhùn èwo lẹ tún gbédè yìí. èwo lẹ tún gbédè yìí inú anabi wa bàjẹ́ pé kí lòun ṣe fọ́lọ́hun tó ipa àwọn sàhábà tóun bá ti pa wọn láṣẹ lẹ́ẹ̀kan náà wọ́n sì tẹ̀ láṣẹ òun subhanallah. amartuhum walam yatamassalu amri pé wọn tẹ wá tẹ láṣẹ mo pa wọn láṣẹ wọn tẹ láṣẹ mi ẹnu tòun ò tọrọ mọ́. inú anabi wa bàjẹ́ anabi wa wọlé padà ìyá wa Salima ó wá lọ bá anabi ó ní ya Rasulallah ìránṣẹ́ Ọlọ́run ọmọ yìí pé ẹni tí ó bá daṣọ fún ni tọrùn ẹ̀ lákọ̀ọ́kọ́ wò ọmọ yìí pé àṣẹ tó pa wọ́n ni àwọn sàábé wo orí rẹ̀ wọ́n rí i pé ìwọ anabi gan ó ti fa ó ti gẹrun mọ́lẹ̀ Allahu Akbar. ìwọ lọ kọ́kọ́ gẹrun rẹ̀ mọ́lẹ̀ tó bá gẹ mọ́lẹ̀ tán ó wá jáde sí wọn táwọn náà bá ti rí i pé anabi ti ṣe báyìí gbogbo náà wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ni Allahu Akbar. anabi ni àsọdá kéèyàn má fojú kéré obìnrin inú ilé anabi fanu yẹn báyìí anabi jáde lẹ́ẹ̀kan náà báyìí kánẹbi ò tẹ tó sọ pé báyìí gbogbo àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní fa rìn àkọ́kọ́ nù ni àkíyèsí gbogbo àwọn ọkùnrin tá a jẹ́ mùsùlùmí lẹ́ni ẹ jẹ́ ká àwọn ìyàwó wa sí anabi ká àwọn obìnrin sí púpọ̀. àwa náà yọ ọkùnrin ò dáa. àwa là ń fa. adáwọn obìnrin náwó lọ́wọ́ jù wá lọ. kò sí obìnrin tí ò ní fẹ́ kí ọkọ wọn jáde káwọn èèyàn kọ́ mọ̀ pé káwọn èèyàn lè mọ̀ yín pé ọkọ ta ni ọkọ alágbájá ni. Allahu Akbar. àmọ́gbà tá a máa fọ̀rọ̀ lọ wọ́n àwọn náà wá ń bẹ̀rù láti pé tá a bá sì ní a sọ fún wọn nísìnyí àmọ́ tá a bá lẹ́nu wọn. wọ́n ní ṣé ìwọ ló fẹ́ máa pàṣẹ fún mi nílé ni. tọ́ ló wà lọ́wọ́ tó fẹ́ máa pàṣẹ dẹ àbí nítorí pé o ti fowó kó wọn bẹ̀. àkọ́kọ́ nù ni ají wa ambassador Eletiọfẹ. ń bá dùn bàbá. ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ra wa tán á tún wá bí ọmọ àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn ọmọ obìnrin Islam láyé lẹ́ni báwo la ṣe ń tọ́ wọn sí báwo la ṣe ń tọ́ àwọn ọmọ bí wa sí anabi dẹ̀ jẹ́ ó yé wa nínú àdìsí kan tá anabi pè àwọn sàábẹ̀ rẹ̀ anabi ní ẹni tí ó bá ní ọmọ obìnrin kan àwọn ọmọ obìnrin mẹ́ta tó wá ṣe sùúrù lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tọ́ wọn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó tọ́ ọkùnrin ó fún wọn lẹ́kọ̀ọ́ tó bó ṣe yẹ kó fún ọkùnrin lẹ́kọ̀ọ́ ó wá tọ́ wọn dáadáa ó wá ń raṣọ sí wọn lọ́rùn ó ń ṣe wọn ó ń jẹ́ kí wọ́n máa rí àwọn ọmọ yẹn ní rí Islam anabi ní wajabat lahu janna aljanna ti di ó di tulas pé yóò wà aljanna ni pẹ̀lú tó ṣe pẹ̀lú àwọn ọmọbìnrin ni lẹ́ẹ̀kan náà ni sàábẹ̀ kan bá dìde ó ní wàlá isnatani ya Rasulallah ìrẹ́ anabi ìyìn lọ́mọ mẹ́ta àwọn méjì lèmi ní anabi ní méjì yẹn náà tọ́ bá ti lè tọ́ tó sì fún lẹ́kọ̀ọ́ tó ṣe dáadáa tó pé obìnrin lélẹ́yìí kí lóbìnrin fẹ́ yà àwọn olóyìnbó ní what a man can do a woman can do it better. can do better àbá àsìkò tá à ń lò lọ yìí kọ́ ká má fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn obìnrin tẹ́ dé gbogbo alamul islami yà lẹ́ni wọ́n ti ka àwọn obìnrin sí àwọn obìnrin ní makanat marmuqa fil Islam wọ́n ní àwọn ipò tó ga nínú Islam ńgbà tó ẹnikẹ́jì sọ bẹ́ẹ̀ náà lẹ́nikẹ́ni wà sọ wàlà wáhídá rẹ̀ anabi ọmọbìnrin kẹ́lẹ̀ lèmi ní anabi ní ẹyọkẹ́ tó níyẹn tọ́ dáadáa tọ́ bá ti tọ́ dáadáa ọ̀ tara ẹ̀ wọ àlùjánnà. eléyìí jẹ́ kó yé wa pé àwọn ọmọbìnrin wa a gbọ́dọ̀ mójútó wọn torí àwọn ọ̀la wa nù ní. ibi àwọn ọmọbìnrin Islam wa dà lẹ́ni ẹ mọ̀ rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin Islam àwọn ni wọ́n wá ya bùtùlù àwọn ni wọ́n ya bùtùlù jù gbogbo ẹni tí bá ń jáde tí ń travel yọ mọ̀ yìí pé àfi kéèyàn mójútó àwọn ọmọbìnrin pàápàá tó wá ti wà ní higher institution yẹn tó wá ti wà ní ilé ìwé gíga àfi kéèyàn mọ gbogbo gbà kéèyàn máa bẹ̀ wọ́n wò kéèyàn máa bẹ̀ wọ́n wò torí pé àwọn ọmọbìnrin yìí ìmúra wọn á rí i pé ìmúra Islam ni a gbọ́dọ̀ máa fún wọn ní ìmúra Islam
torí pé Islam pa wá láṣẹ kóbìnrin ó da gbogbo ẹ̀ bolẹ̀ kò tí èyí nìsín bẹ́ẹ̀ bàbá ṣe ń ṣe fáwọn á ṣe fáwọn ìyá wọn látara àwọn ìyá wọn náà àwọn ọmọ náà máa wá rí á máa fún àwọn ọmọ náà àmọ́ ayé tá à ń lò lọ́lé ní gẹ́gẹ́ bí àkíyèsí òun ni pé àsìkò tí ká da jẹ̀lìbábà bolẹ̀ kí obìnrin ó múra jẹ̀lìbábà ká da bolẹ̀ ká má rí gbogbo òhò ara wọn á bira wọn léèrè yìí pé àsìkò náà pẹ̀lú àsìkò yìí sọ́jọ́ra wọn. ayé ti lajú báyìí. sọ́jọ́ra wọn. ìyàtọ̀ wà ń bẹ̀. lẹ́ni àwọn obìnrin mùsùlùmí múra jẹ̀lìbábà jáde wọ́n ń da bolẹ̀ wá ṣàkíyèsí pé àwọn jẹ̀lìbábà tí wọ́n ń wọ̀ yìí pẹ̀lú bí ìgbà ṣe rí yìí ọ̀pọ̀ wọ jẹ̀lìbábà kò lówó àti wọ mọ́tò. Allahu Akbar. gbogbo ẹni bá sì wọ jẹ̀lìbábà ó gbọ́dọ̀ wà ní ààyè ọ̀wọ̀ á wá rí wọn tí wọ́n wá gun ọ̀kadà àgbógun sèmíjà. ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ọkú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú jẹ̀lìbábà àwọn obìnrin tá à ń wọ̀ yìí. Subhanallah. tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ omi ọ̀kẹ́ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. wọ́n kò ní wàgà wọn lọ sí Nàìjíríà àṣebi tí wọ́n dákẹ́ sí náà nù. lóòótọ́ kádàrá ti ṣẹlẹ̀ àmọ́ ohun tó sokùn sábàbí òun náà ni pé jẹ̀lìbábà rẹ̀ ó kó sínú kẹ̀kẹ́. Ọlọ́run bá wa. wàláì tí wọ́n fi ń wo obìnrin náà tí wọ́n ń wẹ̀ títí wọ́n fi ń gbé sínú sáré báyìí ẹ̀jẹ̀ ń rọ̀ṣù ni tọ́rọ padà forí gbálẹ̀ ni. Allahu Akbar. àìmọ̀ ibẹ̀ tó ti ṣẹlẹ̀ ńlẹ̀ yìí àkíyèsí àwa mùsùlùmí láàrin yẹn ni pé ẹ jẹ́ ká wọ́nà báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn obìnrin yìí. ikú zèmíjà yìí ti ń pọ̀jù pẹ̀lú jẹ̀lìbábà tá à ń wọ̀ tí wọ́n kó sínú ìrìyàn. irin kẹ̀kẹ́. káwọ jẹ̀lìbábà nǹkan tó dáa ni o àmọ́ ètò la fẹ́ ṣe lórí ẹ̀ àkíyèsí nù ni gbogbo àwa tọ́lọ́run bá tó bù ọlọ́run kẹ́ Islam púpọ̀ ọ̀nà tá a fi ṣe tọ́lọ́run nìyẹn torí pé ńgbà wọn béèrè tó ń wò pé àwọn wo ló gbé ayé dúró pàápàá Islam tá à ń ṣe yìí àwọn méjì náà ni al-ulama wal-aghniya àwọn àáfàá àtàwọn tí bọ̀rọ̀kìnní tọ́lọ́run bùkún àwọn bọ̀rọ̀kìnní tọ́lọ́run bùkún àwa bọ̀rọ̀kìnní tọ́lọ́run bùkún yìí àárín gẹ́gẹ́ bí àkíyèsí tọ́pìkì wa báwo la ṣe fẹ́ ṣètò yìí pẹ̀lú à ń gun jẹ̀lìbábà yìí àwa ń gun ọ̀kadà ká gun ọ̀kadà pẹ̀lú jẹ̀lìbábà kọ̀ bala káyé mu ẹ jẹ́ à ṣètò tẹ́lẹ̀ pé ká gbé owó kalẹ̀ àwọn kẹ̀kẹ́ ti dé ní ìsìn ẹlẹ́sẹ̀ mẹ́ta márúwá àbí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ẹni tórápìé ẹ jẹ́ à ṣètò kọ́wọ́ àkọ́pọ̀ káwọn ìyàwó wa máa wọ̀ ká kọ́wọ́ aládùúgbò káàkiri káwọn ìyàwó wa máa fi jẹ̀lìbábà gun ọ̀kadà mọ́ zẹ́mìjà mọ́ ẹ̀yẹ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọbìnrin wa ẹ wá ilé ní àwọn ọmọbìnrin yìí tí wọ́n bá jáde ńlé pẹ̀lú jẹ̀lìbábà wọ́n tún ti ọ̀pọ̀lọpọ̀ nu wọn ti ní àwọn aṣọ míì tí wọ́n ń kó sínú báàgì wọn ẹ kẹrí wọn lé pẹ̀lú wọn jáde jẹ̀lìbábà nínú wọ bàbá ni wọ́n máa dùn àmọ́ ń gbà tí ó bá dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ yọ̀kẹ́ yí aṣọ yẹn pọ̀ ni ó di ilé ijó ẹ máa gba àwọn ọmọ sàkúsàkù àwọn ọmọ ọsà prapra àwọn ọmọ obe àwọn ọmọ Islam lọ́pọ̀ mẹ́ wàlẹ́ àwọn ọmọ Islam lọ́pọ̀ mẹ́ tí ẹ bá lọ káàkiri yóò rí bẹ́ẹ̀ àmọ́ tí bá tún padà bọ̀ wálé yóò tún lo ìjáàbù rẹ̀ ẹ rò pé ọmọ inú rọ ní ọmọ àdùpọ̀ ọmọ gidi ni ọmọ rẹ̀ sì ti játa ló fi yẹ kéèyàn máa bẹ àwọn ọmọ yẹn wò dáadáa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ìyẹn bẹ́ẹ̀ àwọn ọmọbìnrin wa ká tó lọ láàrin ni òun náà tún ní nǹkan kan ti dáyé nísìn kí ni nǹkan náà òun náà ní birthday kí ni mo pè é birthday ọjọ́ ìbí tí àwọn ọmọ wa ń ṣe ẹ máa wo ọjọ́ tí wọ́n bá ṣe ọjọ́ ìbí ni ẹ lọ mi wá lọ kun àtíkè bí èrè yóò wá dàbí ẹ wá pa sẹ́yìn eléyìí ní abẹ́rẹ́ abálùjọ̀nù àsìkò ni àti wá kírun yóò wá di wàhálà fún torí àdáhùn tó kó sójú ni kò ní fẹ́ jẹ́ kí omi ọkàn àwa bìrà ọ léèrè pé birthday táwọn ọmọ yìí ń ṣe yìí kí ni wọ́n ń ṣe birthday lé lórí kí ni wọ́n ti ṣe láyé tí wọ́n ń ṣe birthday. bó o bá sì kí wọn birthday ọtún dáná. kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ti ṣe láyé kí ló ti ṣe wọ́n tí ẹ bá lè ṣe birthday nǹkan méjì náà lè fi ṣe birthday liman arada an yazakara aw arada shukura fẹ́ni tó bá fẹ́ rántí pé mo dọmọdún báyìí lé ní yìí máa ń súnmọ́ sáré lọ ni tazakara nìyẹn kọ́mọ ọmọrin rẹ̀ létí pé ọjọ́ yìí máa ń dínkù nínú ọjọ́ ayé mi kọ́mọ wá wọ́nẹ̀ bí ó sì máa súnmọ́ lọ́hùn
Allahu Akbar. àwọn arada ṣukura àbí kọ́wọ́ báwo bí ó ṣe wọ́n bí ó ṣe máa dúpẹ́ fọlọ́wọ́n ọba ẹ wá wo àwọn ọmọ tí wọ́n ń ṣe birthday yìí àwọn ọmọ wa ń ṣe birthday wọ́n á ta rẹ̀ wọ́n á ní àwọn boyfriend kẹrẹ́ boyfriend wa pọ̀ fáwọn ọmọ mùsùlùmí ẹlòmíì ní boyfriend bíi mẹ́wàá àwọn sugar daddy bíi mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ ó ti mọ̀ ipa àsìkò tó ń bá fẹ́ ṣe birthday yẹn yóò máa wá send àwọn oríṣiríṣi mẹ́sẹ̀gì sí wọn àwọn èèyàn lè send owó sí wọn á sọ birthday yẹn wọ́n sọ di business àwọn ọmọ tẹ́ kí wọ́n mójútó báwo lọ́la wọn ó ṣe dáa Allahu Akbar. báwo lọ́la wọn ó ṣe dáa wọ́n á tara birthday boyfriend wa pọ̀ àwọn baba aláyé wa pọ̀ kẹrin àwọn ọmọ 20 years àwọn ọmọ 25 years if gan àwọn ọmọ 15 years àwọn ọmọ ọ̀la islam ni o àkíyèsí lélẹ́yìí o ẹ dákun ẹja mójútó àwọn ọmọbìnrin yìí dáadáa à ń ṣe birthday yìí ó ti pọ̀ jù ẹlẹ́ẹ̀kẹ́ tán bẹ́ẹ̀ àdéhùn tó tún bá islam tá a ṣàkíyèsí rẹ̀ òun náà ní tiktok ayé tiktok la wà yìí gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ àmọ́ àsìkò tá a wà yìí àsìkò kí ni tiktok ni gbogbo àwọn ìyàwó ilé náà wá di tiktok láàárọ̀ báyìí yọ wá wọ náà aṣọ tọwọ́ lánàá kan ní ọwọ́ lẹ́ni wọ́n á di pé wọ́n á ń gbé bùkátà tí ò yẹ síra lọ́rùn látara pé wọ́n fẹ́ ra aṣọ kò fẹ́ kọjá pásọ tó ń wọ̀ lánàá lórí tiktok ilé lòun tún wọ̀ lónìí wọ́n wá dáṣọ lọ kẹrin aṣọ tẹ́lómi ò ní lè wọ̀ tẹ́tálì kẹ́ tí ó fi kó láyé tiktok àwọn ìyàwó ilé ẹ wá bá wọn lórí tiktok ẹ wá wo tiktok yìí táwa fi ń ṣe fáwọn orílẹ̀ ni kẹrin orílẹ̀-èdè àgbáyé wọ́n ti ń báńdì ẹ̀ Pakistan ti báńdì ẹ̀ Afghanistan ti báńdì ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè àwọn Europe kẹrin náà ti báńdì ẹ̀ torí pé wọ́n rí pé kíní yìí ń fa àkóbá fáwọn obìnrin kódà láfíríkà ń bí báyìí Senegal náà ti báńdì tiktok ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ báyìí látara pé ṣé wọ́n ó sin padà ni àbí wọn ò sin padà ní Senegal làwa wá di ohun tá a fi ń sayọ̀yọ̀ báyìí nìsín làwọn mọ̀sálàmù á di gbogbo ẹ̀ tẹ́bárí tiktok wọ́n ma kílẹ̀ yóò pa àwọn fi ń pàrònú rẹ̀ ni ṣé tiktok wọ́n fi ń pàrònú rẹ̀ èní jẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run èní jẹ́ bí wáàsí tó ẹ̀kọ́ gbọ́ tọmọ fi pàrònú wa tọmọ gbọ́rọ̀ Ọlọ́run tí tọkẹrẹ ọmọ mi tí ọmọ sọ ìbẹ̀rù sí ọlẹ́lẹ́mí ẹ jẹ́ ká mójútó àárín yẹn àwa Islam àmọ́ ń gbọ́ yẹpa bàbá gẹ́nìsì àgẹ́ ọ̀rá àti mójútó tọrọ tiwa gẹ́ta mójútó àwọn. bàbá gò jókòó sẹ́gbẹ̀ẹ́ kan yóò máa tìkítọ́ka ìyàwó máa tìkítọ́ka ọmọ gò mọ̀ tìkítọ́ka lẹ́gbẹ̀ẹ́ kan ni. kọ́dọ̀ bàbá mi ọmọ pé ìyàwó òun bẹ lórí tiktok nísì. Allahu Akbar. bàbá mi ọmọ pọ́ mọ òun bẹ lórí tiktok nígbà tí ò mójútó wọn ẹni tó ti lọ látàárọ̀ tó yẹ pé wọn kásùbà tẹ́ báyìí ó di ọjà nù kó tó padà sílé ó di alẹ́ lẹ́yìn ṣáì sẹ́ńtọ́ lọ látàárọ̀ ní ọmọ ohun tí ìyàwó òun gbèsè. a sì gbọdọ̀ máa mójútó gbogbo eléyìí ká máa wẹ̀yìn wò ká máa wẹ̀yìn ìyẹn bẹ́ẹ̀ tó àkíyèsí tí ó tún wá lọ nípa Islam òun náà ní ọ̀rọ̀ àwọn àfa torí pé al-ulama'u warasatul anbiya àwọn àfa lajogún àwọn ànábì Ọlọ́run àjogún dínẹ́rù àjogún owó àjogún sẹ́fà àjogún pánsálí àjogún náírà kí la jogún òun náà ní ìmọ̀ àti ìbẹ̀rù Ọlọ́run àwọn àfa táwa gbé ìsìláàmù láyé lẹ́ni báwo là ń ṣe ìsìláàmù yẹn sí ǹjẹ́ àwọn àfa ǹjẹ́ àwọn yẹn ń rí wa pé ọ̀rọ̀ ànábì ó ṣe déédéé wa ìwà ànábì ó ṣe déédéé wa ànábì sì jọ ya pé bu'istu liutammima makarim al-akhlaq èmi ànábì wọn gbé mi dìde látara pé kí n wá pé àwọn ìwà tó dáa àwọn ìwà ọmọlúàbí lára ànábì lẹ́ẹ̀tì rí àwọn owó olóríire lára ànábì lẹ́ẹ̀tì rí àwọn ọ̀rọ̀ tùnú lára ànábì lẹ́ẹ̀tì rí ìjẹ́ àwọn àfáà ìjẹ́ ọ̀rọ̀ tùnú ń bẹ pẹ̀lú wa síra wa mọ́láyé lẹ́ni ṣé bí àtakò lókùtà ń bára wa ṣe àtakò àmà wa ọ̀rọ̀ tí ò tọrọ àwọn àwọn ọ̀rọ̀ masáìlì ìtìláfíà àwọn masáìlì ìtìláfíà kí ni mo fẹ́ pé òun ní controversial issue ọ̀rọ̀ àríyànjiyàn ọ̀rọ̀ tó yẹ pé ní kìí ṣe pọ́lọ́hún kìí ṣe pé tá a bá ti wà lọ sínú wákàtí 5 tá a bá ti rí i pé ọ̀rọ̀ tá à ń fà yìí lórí òpó Islam 5 ni tá a bá ti rí i bẹ́ẹ̀ òun náà ń pè ní controversial issues wọ́n sọ tiẹ̀ èmi ọ̀ sọ tiẹ̀ mi
lákàyè kálukú gbogbo àwọn àlàyé mọ́tàlárúbá àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tá à ń tẹ̀lé gbogbo wọn papọ̀ lórí ọ̀rọ̀ kan náà. Allahu Akbar. Sáfì yọ sọ tiẹ̀, Málìkì yọ sọ tiẹ̀, Hanbali yọ sọ tiẹ̀, Hanafi yọ sọ tiẹ̀. Wọn ò sì bára wọn jà. Kí ló wá fa aláyé lè ní táwa wá ń bára wa jà? Ní nǹkan tó yẹ pé ní nǹkan tí ò yẹ kó jẹ́ pé ìmọ̀ ni ìmọ̀ láfi ṣe ìmọ̀ láfi yẹjú ẹ ìmọ̀ kì í ṣe tẹnìkan. Wa kullu ma yada'i fil ilmi ma'rifa arafta shay'an wa gabat anka ashiya. Gbogbo ẹni tí bá ń sọ pé òun nímọ̀ tán àfànìjẹ sọ fún ọ ìmọ̀ díẹ̀ lọ́mọ àìmọye nǹkan kẹrin ní ìbẹ́ fọ́tò ọmọ ohun tẹ́mi mọ̀ tí wọ́n mọ̀ ń bẹ̀ ohun tí wọ́n náà mọ̀ tẹ́mi ọmọ ń bẹ̀ ẹ̀nà ọ̀fàjà láyé lónìí àwọn afá wa di wàhálà àwa di ọ̀tá àwa ní bugdi wàlẹ̀ hisd wàlẹ̀ asad wà dígìn àwa ní àwọn àdìọ́kẹ̀ tí ò dá síra wa àwa fẹ́ ríra wa níbi pé ọmọ ìyá kẹ́nẹ́ ni wa asimaka innamal mu'minuna ikhwa innamal mu'minuna ikhwa àwa rí i pé àwa àfáàgẹ́ ni wàhálà islam lé ní. Allahu Akbar. tàwọn olówó tún sẹ́pẹ́rẹ́ o tàwọn olówó ọ̀sẹ́pẹ́rẹ́ tàwọn àfáàgẹ́ ni wàhálà torí pé ibi wàhálà ti ń bẹ̀rẹ̀ kàtẹ́gbé níbi ọ̀rọ̀ mọ́sálásí wa ń bí báyìí nígbà wọn tí mọ́sálásí fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ni nígbà yà wò ó pé báwo ni bẹ́ẹ̀ islam ṣe rí ní Togo labawuka ẹjẹ gbé ẹgbẹ́ islam kẹkalẹ̀ ẹgbẹ́ islam yìí ẹ wo iye owó tí Ọlọ́run ní kí ọ ta rẹ̀ wọ mọ́sálásí Ọlọ́run lo ẹgbẹ́ islam yẹn látara pé ó jẹ́ sábàbí fún ìkọ́ mọ́sálásí yẹn àwọn àfáà náà ni wọ́n gbógun tiwa ń gbà náà bídíà wọ́n wọ́nà títí ẹ̀yin náà ń jẹ́ lára nǹkan yìí wọ́n wọ́nà títí àfìgbà tó wọ́n dojú gbogbo ẹrú. Subhanallah. Wọ́n dojú ẹrú láwọn kẹ́ bá tún dìde àwọn tí wọ́n àwọn afáàtì mẹ́mẹ́ wọn ò nímọ̀ wọn ò ṣe gbá wọn ò ṣe kíní ẹ̀yin tẹ wá nímọ̀ tẹ gbá níbo lẹ bá dé lẹ́nu ibo lẹ bá dé àfáàyè wọn ra mọ́tò fún ṣé bàbá ìmáàmù nìkan ni ó ní lọ mọ́tò ni wàhálà ẹni ẹ̀ náà tún lọ títí ètò sì ti ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ yìí pé gbogbo àfa kọ̀ọ̀kan la fẹ́ mọ́ ra mọ́tò fún gbadẹ. lẹ́yìn náà àwọn afáàmì túnde wọ́n gbapò wọ́n ṣètò fún wọn wọ́n máa fún máàmù ní owó oṣù àtàwọn tí ń pèrún àwọn tí ń pèrún nínú mọ́sálásí àwọn tó ń fọ àgé mọ́sálásí àwọn tó ń tọ́jú mọ́sálásí wọ́n ṣètò eléyìí sápé ètò ní ọ̀dà. ètò dáadáa ni àwọn àfáà náà wọ́n tún lọ kó sáwọn eléyìí lẹ́mìí pé ó ṣe jẹ́ pé ìmáàmù nìkan lẹ́ẹ̀ máa fún lówó ó ṣe jẹ́ pé ẹ̀yin bá wọlé ẹ dákun bò là ń lọ kí ló dé tá ẹ fẹ́ gbà fúnra wa rí kí ló dé tó jẹ́ pé tí orí bá kẹ̀ wá àwọn àfa àyè fẹ́ sọ̀pọ̀tì ara wa àwa nísìnyí wọ́n ti dá gbogbo ẹ̀ dúró. àtọwọ́ oṣù àti kínní wọ́n tẹ̀ fún àwọn àfa ni wọ́n fún wọn ní àwọn àfa tí wọ́n kírun wọ́n fún wọn ní kankan mọ́. ẹ lọ wọ àwọn kírísítẹ́nì àti ilé tí àfa ò gbé tí pásítọ̀ ò gbé àti mọ́tò tí pásítọ̀ lò. ilé ìwé tọmọ pásítọ̀ lọ. àwọn ni wọ́n ń ṣètò gbogbo ẹ̀ kí ló dé àwa Islam ọ̀gẹ̀dẹ̀ wa sì ń bàjẹ́ àròpin pọ́n àkíyèsí lélẹ́yìí o àkíyèsí inú níbí ní ti pọ̀ jù pé ó ṣe jóun ẹ wo gbogbo ẹsẹ̀ wa dà mọ́sáàsì la kọ́ kalẹ̀ ní ilé òkú kò sí mbẹ́ mọ́tò gbókù sí ó sì wà tí àwọn àfa bá ṣètò ni tí wọ́n bá ní ọ̀rọ̀ dáadáa lẹ́nu àìmọye àmọ́ra wa náà kálukú ló láwọn olówó tí wọ́n súnmọ́ tó bá ṣètò rẹ̀ ẹ wo àwọn olówó kọ́lé wọ́n kọ́ àwọn àìmọye ilé ẹlòmíì nílé mẹ́wàá lẹ́yìn ilé mẹ́wàá yẹn ó sì fi aircon ó fi finish ó fi furnish climatisé gbogbo lé yẹn ẹ wá dẹ́sẹ̀ ní tó kọ́lé bíi mẹ́wàá tó ní climatisé gbogbo lé yẹn ṣé òun ni òní lè ṣètò yàrá kan tí wàá fi kílímù sí gbogbo ẹ̀ nínú mọ́sálásí tó máa gbókù sí. Subhanallah ilé ìkẹyìn. bàbá wa kan jẹ́ aláyé lẹ́nujọ́ mẹ́ta yìí àwa dúró bẹ́ẹ̀ fún bíi wákàtí kan. lọ́dọ̀ àwọn sábàrúmọ́ ní àwọn wa ń béèrè pé kí ló ń dá wa dó wọn ní mọ́tò òkú ni ò tí ì dé mọ́tò òkú fúlọ́sàdé ńkọ́ wọn ní látọ̀dún wo mu ni subhanallah mọ́tò òkú atúmọ̀nẹ́jẹ̀tì àwa mùsùlùmí yóò bá àṣẹ wa lọ gba mọ́tò lọ́dọ̀ àwọn sábàrú sílẹ̀ yóò jẹ́ ìtìjú fún wa. àṣìlẹ̀ tó ní mọ́tò mẹ́ta mẹ́rin márùn-ún àkìlódé àbọ̀ kálukú wa dẹnu ọ̀mú kálukú kullu ya'lamu ala shaklati kálukú wa ń bá tiẹ̀ lọ́rọ̀ yìí. وهم لا يهتمون بأمور الإسلام بل بالأمور أنفسهم
wọn ò sàkọlé kẹ́ ọ̀rọ̀ islam mọ́ bí e bá ṣe pé ọ̀rọ̀ tara wọn ni ohun tí kálukú jẹ ní kálukú wá kí nísìn. Allahu Akbar. kálukú wọn pé kálukú di wọn ń gba ẹ wá dákun bò láfẹ́ bẹ́lẹ̀ yìí dé. àkíyèsí ni o ẹ má tún pé Azakawiy ó tún dé o àfa Alagbo tún dé o òdodo ọ̀rọ̀ lélẹ́yìí báwí àkú kákú sòdodo àkú lọ́njọ́ kan náà ni àtẹnu sòdodo àtẹnu parọ́ àlọ́njọ́ kan náà ni àwọn àfa àtànédà Allahu Akbar. àwọn tá à ń bẹ́ lónìí náà tọ́ba yá wọ́n padà mọ́ rántí àwa náà ìpè lásìkò lágbájá báyìí káwa náà ó ṣe dáadáa kalẹ̀ tí wọ́n mọ̀ fi rántí wa àwọn afẹ́ ẹ̀jẹ̀ kẹ́mi wọ́n mọ́ ẹ̀mí wa ti dúdú jù à ń sọ̀rọ̀ jáde lẹ́nu náà mọ́ ẹ̀mí wa yóò da tí ẹ bá rí ẹ̀mí àfa mi tọ́lọ́ bá sí gàgà hẹ́n yẹn pé bọ́kẹ́ rẹ ṣe rí sí náà ó mú eré láti lẹ́yìn dé ànẹ́họ́. Allahu Akbar. Allahu Akbar. ìyẹn bẹ́ẹ̀ àkíyèsí tàfíláwà àwọn àfa gẹ̀ẹ́nì wàhálà Islam omi ìtútù ìṣẹ̀lẹ̀ ó tún ti ń dé nísìn àwa lòdì nísìn wọ́n dara wọn yàsọ́tọ̀ ni wọ́n dara wọn yàsọ́tọ̀ wọ́n wá ṣe débi pé àfọ̀ sì bẹ́ńjò kó wọn sì ní fọ̀rọ̀ lọ ó sì nímọ̀ torí kò sí lára wọn torí gbà tí o ti sí lára wọn àwa Allahu Akbar ibo la ń bọ́rọ̀ yìí lọ gan ibo la ń ba lọ gan Allahu Akbar. ibo la ń ba lọ gan àfa ọmọ ìyá mùsùlùmí kó tẹ̀sí pa fatia wọn náà ṣe fatia sí wàhálà wọn ò ní fi lọ torí gbà tí ò sí inú jama tiwọn. Allahu Akbar. Allahu Akbar. ẹ dákun ẹ jẹ́ àṣẹ sùúrù ayé ya filẹ̀ gbogbo èèyàn tán bàbá lòdì tá a gbowó a padà náà tán ìyẹn bẹ́ẹ̀ ní ṣókí inú ọdún àwọn afa ìyìn tí kò lọ́dọ̀ àwọn afa o torí ara wọn lèmi náà afa lèmi náà mo fi lẹ́nu àti lè sọ̀rọ̀ yìí tó bá yẹ pé àwọn olórin bá sọ̀rọ̀ náà lè pé ń bu olówó kan àmọ́ àwọn afa abàrà sọ yìí dòdò rọ̀ ibi ọ̀rọ̀ ayé ń lọ yìí gbogbo àwọn afa ẹja sí làákàyè kínní ọ̀rọ̀ òde ẹja mójútó ẹja mójútó bàbá lóde bó jẹ́ wákàtí kẹlẹ́ fẹ́ lónìí ká ló ká kó ń bẹ́ẹ̀ owó òde ká má retí owó òde nígbà tí wọn ò sóde sáà náwó ni sáà jẹun ni tábà lóde wákàtí méjì wákàtí mẹ́ta ìwọ̀n ń jẹ́ káwọn náà máa sá fún wa àwọn olówó náà ti ń sá fún wa nísìn wọn gba sáwọn afa ti dìde àsìkò táwọn afa bá dìde yẹn lẹ́nu yóò máa dé torí ti mọ̀ pé àwọn afa wọn mọ̀ dáhùn láàmú ni ẹ jẹ́ amójútó àárín ni lásìkò yìí nísìn ẹ lọ kọ́lẹ̀ o kẹ lọ kọ́lẹ̀ kẹtún dọ̀tí ẹ̀ kẹtún sáyẹ̀nsì kẹfì síbi kan tọ́ba yá ẹ̀ á lòdì ọmọ ni wọ́n pè á lòdì ọmọ ni kò ní wáyé mọ́ torí tí ń ṣẹlẹ̀ báyìí nísìn tẹ́lẹ̀ ń bá bímọ nísìn àsàlátù báyìí tó bá ti kírun tán báyìí yóò pa fún adúmílò kan wọ́n sọ ọmọ ló kọ́ ni kódà yìí gígẹ́ wọ́n ti ń so lẹ́yìn àsùbá báyìí nísìn ṣé ènìlá fẹ́ tẹ́ bàtì ènìlá fẹ́ máa rẹ́ ìmàlù fasarallahu ma lakum wa rasuluhu kéèyàn jẹ́ àfa kò pé kọ́ mọ́ níṣẹ́ kéèyàn jẹ́ àfa kò pé kọ́ mọ́ ṣiṣẹ́ bàbá tún á rí àfa àti tún ṣiṣẹ́ àwa ara wa náà láti gbógun tì í a tún mọ lọ sọ̀rọ̀ rẹ̀ fáwọn olóyìn pé ẹ má fún eléyìí ní kankan mọ́ ó ti níṣẹ́ tí ń ṣe o ẹ má fún lówó mọ́ ó ti níṣẹ́ tí ń ṣe o àkìlódé ibo la ń lọ ayé rẹ tẹsán abúlé alùpùpù ní ló sọ pé ibo lẹ ń lọ báyìí ibo lẹ ń lọ tẹ rọkọ ibo lẹ ń lọ tẹ ní dé má ẹ jẹ́ àṣetò àárín ni òde ọmọ òde ìyàwó àkíyèsí ni o gẹ́gẹ́ bí tọ́pìkì wa ẹ jẹ́ àmójútó ká má fi tiwa máa ní àwọn èèyàn lára ohun tá a bá gbà mí ní ọlọ́dẹ àkùnà ẹ̀yọ́ tán náà ni ta ló ti lòdì ńlẹ̀ yìí tó gba sáàmìlì rí pé sáàmìlì èmi gángan mọ̀ fà ó èmi gángan ni mo mú wálé o sáàmìlì kò tí sẹ́ni ọlọ́bẹ̀ rí ẹ̀yin tẹ́ ẹ wá ń pa àwọn àfa náà lóde ọ̀rọ̀ kẹyìn náà tẹ́ ẹ bá ti fẹ́ káwọn àfa ọmọ pẹ́ lóde mọ́ pé àfa ẹ mọ́ ẹ̀yin náà ṣètò kalẹ̀ bọ́jẹ́ de samil ni o ló gbé kalẹ̀ pé tó ẹ̀yin àfa owó abọ́ yìí de samil báwo la fọ́n ṣe gbọ́rọ̀ pé de samil ń bẹ nínú abọ́ tó tó apẹ́ ń jòkó bàbá bẹ̀rẹ̀ wí á bẹ̀rẹ̀ wí àkíyèsí lélẹ́yìí ẹ̀yin náà ṣètò náà bọ́ọ̀ bá lágbára rẹ̀ ṣé báwọn yẹn lọ fẹ́ pèsè òde tẹ̀sí jọjọ́ rẹ̀ pé wọ́n pẹ́ àwọn àfa ń bọ̀ o èló ni wọ́n ní èmi ní dìmìl èmi ní ẹja àjọ ẹ kó sínú abọ́ bíi desamil ẹ sọ fún àfa pé tó desamil ti ń bẹ nínú abọ́ o wàhálà yẹra àwọn àfa náà láàrin ọgbọ̀n ṣẹ́jú wọ́n ti parí ètò láàrin ọgbọ̀n ṣẹ́jú wọ́n ti parí ètò ọlọ́run yẹ ayọ́ anáṣù kọ́díjẹ́ tí kò mọ ìzọ̀tún mi ń rabbikum wàṣífàún lima fi sudur wàhúdàn wàràmàtún lil mu'minin ọlọ́run bá ní ìtanijí ni eléyìí fún gbogbo ẹni bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìtanijí leléyìí àríwòye leléyìí à ń para ọlá kíyèsí ni
gbogbo àwọn àfa kọ́lọ́n kó ṣàánú wa. àmín. Islam ẹ jẹ́ kí àwọn ọ̀nà báwo ni Islam ó sì lọ sókè. tẹ́ ẹ bá lọ ayé lẹ́ni ẹ lọ wo Kaduna ẹ bá wo dìrẹ́ tí àwọn ọmọ mùsùlùmí ṣe ń di Christian níbẹ̀ yẹn ẹ wá wo pé akílódé torí pé tí ẹnu bá jẹ ojú òtì ẹni tí bá ń fúnni ló jẹ náà lèyẹn máa ń mọ̀ ẹ wo kìnìún àti ajá tó lágbára tó rorò ni tí ẹ bá ń gbé oúnjẹ lọ́wọ́ báyìí kìnìún bó ṣe rorò tó yẹn wàláhì tó bá gbóúnjẹ lọ́wọ́ yóò oúnjẹ ọ̀rẹ́ ẹni ọmọ target pé kó wọn rí ìgbàjẹ́ torí bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́lọ́ ń kẹ́ ẹ jẹ́ àrùn Islam lọ́wọ́ ẹ jẹ́ àparapọ̀ kárùn Islam lọ́wọ́ torí bẹ́ẹ̀ kí n parí kí n fi ọ̀rọ̀ mi rọ̀ báyìí gẹ́gẹ́ bí wákà tí wọ́n máa ń sọ pé ìkan parapọ̀ nǹkan mọ́lé ìkan parapọ̀ nǹkan mọ́lé iṣu parada iṣu dìyàn iṣu parada iṣu dìyàn àgbàdo parapa ó dẹ̀kọ́ àgbàdo parada ó dẹ̀kọ́ mùsùlùmí ká parapọ̀ ká ṣọ̀kan mùsùlùmí ká parapọ̀ ká ṣọ̀kan Allahumma a'izzal islam wal muslimin waqsid saliba salibiyin wa adina fikra la haqqi wa ila tariq mustaqim wa anzur mujahidina fi kulli makan ودمر أعداءنا وأعداء دين يا عزيز يا غفار يا رب العالمين آمين سبحان ربك ربنا رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. tó adúgbò fún bàbá wa Sheik Abdullah Idriss Alagbo Azakawiy ọ̀rọ̀ oníyebíye ni wọ́n sọ yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀lẹ̀ yìí ó ta bẹ́ẹ̀mì tí mo wà lórí ètò yìí gan ẹni wọ́n wá tabánu wa kó lọ túbẹ̀ ṣe ni àmọ́ nínú àwọn nǹkan kan tí mo fẹ́ ká kọ́ mú ká gbádámú lórí ètò yìí ká dìmú tó jẹ́ challenge fún gbogbo wa àwọn tó tí mo sì rí pé ó jẹ́ challenge fún jù òun làwọn àfáà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ wọ́n ní ilé ìgbókùsí gbogbo Yorùbá a lè dáná yẹ kan mọ́ṣáláṣí Yorùbá wa climatiseur bóyá ẹ̀ka méjì tí wọ́n lò ń bẹ̀ a lè dání ń bẹ̀ ilé olówó mi sì wà gbogbo yàrá táwọn ọmọ ń sùn àtọmọ ọ̀dọ̀ ni wọ́n ń tan climatiseur sí mọ́tò ògbókùsí à ń ya ká tó lu àwa Yorùbá ebo lè tá à ń lò gan wà kí ló dé tá a lè manage tá a lè mo bá ṣe lè tọ́jú àwọn nǹkan wọ̀nyí láwùjọ wa tí ò fi ní bàjẹ́ tó bá tẹ̀ ń bàjẹ́ tá a máa túnṣe kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ challenge tí program yìí fún wa lẹ́nìí challenge tí program yìí fún wa lọ́jọ́ tòní òun náà ní wípé bóyá kí àwẹ̀ yìí tó parí o àwẹ̀ tá à ń lò Ramadan yìí bóyá kó tó parí ilé ìgbókùsí tá a bá rí kọ́ ojú òtí olówó ẹ̀yin àáfàá lójú tì gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ẹ̀yin àáfàá ẹ̀yin lójú tì mọ́tò ìgbókùsí tá a bá rí ṣe kárí túnṣe ẹ̀yin àáfàá lójú tì torí ọ́fíìsì ẹ̀yin àáfàá nìyẹn ọ́fíìsì ẹ̀yin àáfàá ọ́fíìsì yìí nìyẹn ibi àti máa ń nílò yín pé ó máa jọba ẹni pé mi náà náà àáfàá nu ẹbí mi ó máa jọba ẹni pé mi náà náà àáfàá láwùjọ wa gbogbo àwa tó kù á máa sá sẹ́yìn á máa lọ́kọ̀ ẹlẹ́kọ̀ àfáà wa ẹlẹ́kọ̀ àbá mu wa ẹwọlé tó kù ọ́fíìsì yìí gangan tẹ́ ẹ bá mójútó ni ẹ máa gbayì láwùjọ ẹ mójútó ọ́fíìsì yìí gbogbo ilẹ̀ sì náwọn olówó lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ wọn ò fẹ́ rìpíìtì ọ̀rọ̀ bàbá wa ṣùgbọ́n tí a bá ti lè ní mọ́ọ̀gì àbí kí ló ń pè ilé ìgbókùsí ní mọ́ṣáláṣí Yorùbá òun ká tó parí Ramadan yìí ẹ̀yin àfa lójú tí ojú òtó lówó torí tẹ́ ẹ bá sọ fáwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n náwó wọ́n gbọ́ ohun tẹ́ ẹ bá sọ fún wọn ni wọ́n sì ń tẹ̀lé àwọn bámúbámú ni mo yó kẹ́yìn ṣáà máa yó kẹ́ máa dán kínú yín máa dùn ẹ wà á rí fẹ́ kólówó kó súnmọ́ àfa mi torí kó máa gba kìnìún ọmọ yín lọ́wọ́ àsìkò tó báyìí mọ́tò ògbókùsí tá a fi lọ gbókù àwa Yorùbá anáwó lọ́wọ́ wọ́n respect wa bàbá ní orí rédíò tá a wà yìí àwọn ò jẹ́ kankan nítorí pé ńgbà tá a bẹ̀rẹ̀ ètò èdè Musa àrìjẹ yìí tí mo wò pé ẹnìkan ìdajẹ̀ wàhálà táwa ń ṣe tá a fi ń gbowó lọ́tún lọ́sì lọ́dọ̀ àwọn màmá wa lọ́dọ̀ àwọn ìyá wa tí wọ́n bá mi dá sétò yìí mo wá wò pé mùsùlùmí pọ̀ ó yá ìwọ tó jẹ́ àjọṣiṣẹ́ bíbá yìí ni mùsùlùmí làwọn ọ̀rọ̀ tiẹ̀ náà kòtòkòrí ni ẹ ó yá àjọ máa ṣètò yìí ni ìwọ náà máa bọ̀ mi ò pé mi ni mò ń ṣe wàhálà lọ́wọ́ jẹ́ kó ojúmọ́ lẹ fi rí mi bí lórí ètò wọ́n ṣètò fúrẹ́ṣì mò ń bẹ́ ń bí bọ́n ṣe gùn mò ń bẹ́ ń bí bọ́n ṣe kòtòkòrí mò ń bẹ́ ń bí bọ́n ṣe Yorùbá mò ń bẹ́ ń bí báyìí
nítorí pé kí ni nítorí pé ká lè gbé ìran Yorùbá yìí ká lè gbé ga kí Islam kó lè ga sí ni mọ́sálásí Yorùbá yẹn a gbọ́dọ̀ ọba àṣìṣe gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ tá a bá rí ṣe ojú òtí olówó ẹ̀yin àfa lójú tì tó láàrin ìṣẹ́jú kan sí kejì mo tún padà bọ̀ wá ẹ mọ́ retí wa. òjòṣù dẹ̀dẹ̀ máa rán ọ̀rọ̀ ń gàn mí o. iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àti fi. tó ǹjẹ́ àti padà sójú ilé ṣẹlẹ̀ Sport FM kárọ̀bẹ̀ 1.9 ní òwúrọ̀ yìí Yorùbá ní ẹnìkan kì í jẹ́ àwádé ó pé báyìí náà ní jẹ́ yọ̀mọ́ ojú òpó wá sílẹ̀ 92 03 61 31 97 24 26 náà ní ojú òpó 97 24 26 26 náà ní ojú òpó àti 92 03 60 31 92 03 60 31 náà ní ojú òpó 97 24 26 26 náà ní ojú òpó tí ẹ bá ti tẹ àmọ́ náfààní ni a ti máa gbọ́ra wa Sport FM hello. Hello, salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kò lè tí ń pè wá. Láti Àgọ́yé ni Ziad. Ìyá Ziad láti Àgọ́yé. Náà so Ọlọ́run ló ń ṣe. Àmín. À ń gbọ́. Ẹ sọ̀rọ̀ sókè ká gbọ́ dáadáa. Àbámi ó lérè o, àpàṣẹ òun fẹ́ sí o. Allahumma àmín, wọ́n gbọ́ yín. Àbámi ó lérè o. Àmín. Bí àṣàlàṣe orin tí ẹ̀ ń kọ́ wípé àlùfáà ẹ mọ́ bẹ̀rù bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run. Ọba ti di ilẹ̀ láhẹ̀ wá kó yé wa, àfáà láhẹ̀ wá ó sì ń yé wa, Ọlọ́run ó já lè gbàgbọ́, Ọlọ́run ó já lè ìjẹ̀sìn. Àmín. Kí Ọlọ́run ọba mi ọba láàánú àgbéga nínú ẹ̀sìn fún gbogbo àwọn àfáà wa lẹ̀ yìí, kó Ọlọ́run ó yí wọn kó sí dáadáa gbogbo. Àmín, àmín, àmín. Nígbà kí Ọlọ́run ọba mi ọba láàánú kó fìgboyà sí wọn lókè. Wàláì. Ó lè bá wọn kí wọ́n tọ́lù ṣe. Wàláì. Ilẹ̀ yìí ni àti ibi tí wọ́n bí wa ni kọ́lọ́wọ́n ọba mi ọba láàánú kó fìgboyà sáwọn àfáà lọ́kẹ̀ kí wọ́n lè bá wa ṣẹ̀sìn sódù kí wọ́n ṣe é kó tọ́kọ yẹ. Wàláì. Salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun ìyá Ziad náà lè bí tán kù Sport FM hello. Hello, salaam alaikum. Wa alaikum salaam. Ẹ dákun lẹ́kùn lẹ́tí pé wá. Láti Àgọ́-Zongo. Láti Àgọ́-Zongo. Ẹ dákun ló kọ́ yín. Wáyé láti Zongo. Alagbo Wáídì láti Zongo náà à ń gbọ́ yín kétékété. Ẹ kú ètò. Adúpẹ́ Ẹ kú gbèrè fún wa. Ọlọ́run ló ní o. Ọlọ́run ló pẹ́ fún wa. Àmín, àmín. A sì kí apàdé ọwá sí ètò láàárọ̀ yìí. Àwọn ṣé wa Abdullah Idriss Alagbo Azakawiy. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. Ọ̀rọ̀ fún mi. Ọ̀gá. Allahu akbar. Mo gbọ́rọ̀ láàárọ̀ yìí. Iná mi dùn. Allahu akbar. Iná mi ti wá bàjẹ́. Ìbéèrè mi lọ báyìí. Ìgbà tí mo ti rí pé àwọn afáàtì gbé àwọn ilé ẹjọ́. Mo ti mọ̀ ṣe gbogbo ẹ̀ ti bàjẹ́. Allahu akbar. Àjàgà Nàìjíríà ìlú abínibí wa kò tẹ̀ sí irú. Allahu Kò akbar. sí rí ara tọ́. Subhanallah. Lọ́fà ìpínlẹ̀ tí mo láàárọ̀ yìí àti fi sàlámù àlékún gẹ̀ẹ́ òdìlẹ́nu mi. Allahu akbar. Pé ní Islam ti lọ yìí ní kẹ́kẹ́ ń ṣẹlẹ̀. Allahu akbar. Ẹ̀gbọ́n Eletiọfẹ. Ọ̀rọ̀ tá a fà sọ tó lọ òtítọ́ ó yẹ fọmọ ẹ̀dá. Àsọ àkútà àbá sọ àníkú. Wallahi. Èyí tá a máa bẹ̀rù wọn pé ká má sọ yẹn. À ń tẹ́ra wa jẹ ni. Wallahi. Akíngẹ ni. Adúpẹ́. Ẹ kú ètò. Ọlọ́run ló ní. Àwọn àfáà tí sì ń ṣe bẹ́ẹ̀ náà ó yé wọn. Wallahi. Ọlọ́jẹ́ kó ń dára ọmọ. Sọ́wọ́n lè kọ́. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Asílẹ̀ nìkan lójú òpó tí wọ́n pè wá lókè lọ Sport FM hello. Hello Sport FM àwọn tí kò ní ojú òpó. Ẹ kò wá lórí 92 Sport FM hello. Hello, salaam alaikum. Salaam alaikum. Wọ́n ti kó lójú òpó. Ẹ lè pè wá lórí 92 24 26 26. Sport FM hello. Àwọn náà ti kó ní ojú òpó. Hello. Hello, sir. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ló kọ́ bí pé wá? Àtìpọ́jí. Láti Àtìpọ́jí kí ló kọ́ yín? Khadija. Khadija láti Àtìpọ́jí náà à ń gbọ́ yín.
ẹ kú ojúmọ́ ẹ yí rádíò yín lọlẹ̀ ká lè gbọ́ yín dáadáa. ẹ kú ètò. àdúpẹ́ Ọlọ́run ló ní. Abambi tọ́lọ́rọ̀. Àmín àmín àmín. Ẹni tó lásán. Allahumma àmín. Bí wàá tó rí Ramadan yọ̀rọ̀ mi. Àmín. Mo ní kí sáwọn sì ní sáwọn rẹ̀. Wa aleykum salaam ẹ ṣeun ìyàfọ̀ Kadijat ẹ ṣeun. Tó a tún ní ẹlòmíì tí wọ́n pè wá lórí òpó Sport FM àlọ́. Wọ́n ti kó lókè lọ́hùn-ún. Ẹ̀yin tí wọ́n pè wá lórí aago ọwọ́ à ń rí ẹ̀yin náà tó wọ́n ti kó. 92 03 61 31 97 24 26 26 ìyẹn 9724 2626 92 0360 31 náà ní ojú òpó tí ẹ fi pè wá. Ẹ dákun wọn ìmọ̀mù wa kò tó ti pé ẹni tí ó wà lójú òpó ẹ̀ wọ́n wọlé sí orí òpó ẹ̀yìn tí abáníkàwò á rí i pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wàásì ó bá gbogbo wa wí a sì rí i pé tí àwùjọ àfáà bá da gbogbo ìtókù yọ dà ẹ wá dákun jẹ́ ẹ sọ̀rọ̀ kan nípa àwọn obìnrin wa bí wọ́n ṣe máa ń wọ jẹ̀lìbábà gun ọ̀kadà gun kẹ̀kẹ́ gun sẹ́mijàn irú solution wo lẹ lérò pé àbí ọ̀nà àbáyọ wo lẹ lérò pé yóò rọ àwọn ìyá wa lọ́rùn tí a bá lè wọnú àbáyọ kan irú ọ̀nà àbáyọ wo la lè wá sí. alhamdulilayi ní sókè ọ̀rọ̀ mo ti mú solution wálé kan solution náà ni pé àkọ́kọ́ náà tí obìnrin bá wọ àkọ́kọ́ náà jáde obìnrin ó gbọ́dọ̀ níwọ̀n ọ̀pọ̀ obìnrin ilé ni Ọlọ́run kádàrá pé kí wọ́n máa wà tí ẹ bá ṣe pé ọba ní ìdí pàtàkì tó fi jáde àmọ́ ń gbọ́ tọ́lọ́ ayé ti dáyé pé obìnrin náà ń lọ sọ́jà wọ́n lọ ń sa wọ́n lọ ń sòwò wọ́n ń ṣe gbá tí wọ́n bá fẹ́ jáde tí wọ́n wọ jẹ̀lbáàbù ìmúra mùsùlùmí ni àmọ́ ẹ jẹ́ á rọra torí pé ikú ń pọ̀ lórí ọ̀rọ̀ à ń wọ jẹ̀lbáàbà torí obìnrin ọmọ bí ó ṣe ká aṣọ yọkẹ̀ jókòó lórí machine lásán ni aṣọ ni wọ́n wù lọlẹ̀ àmọ́ ìyàwó bíi tá a ti pàdé bẹ́ẹ̀ tá a pé alájà dàtí pé aṣọ ẹ fẹ́ wọnú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kíní wa ń fa ikú tá a bá ti rí bẹ́ẹ̀ àfi ká wá ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ òun náà lọ́nà kẹ̀kẹ́ márúwá yẹn tí àwọn olówó wa bá lè ṣètò tí wọ́n pera wọn jọ tí wọ́n ríra kẹ̀kẹ́ yẹn tó pọ̀ tí wọ́n á pín sáàrin àdúgbò káàkiri kí márúwá yẹn mọ̀ gbé àwọn òbí káwọn òbí wọn mọ̀ fi jẹ̀lbábà yẹn gun ọ̀kadà má. kódà bá a ṣe sọ ìgò tá a bá tẹ̀ ní ká wò ó rọrùn fún àwọn obìnrin gan láti fi eléyìí ṣòwò láàrin ara wọn látàrí pé tí wọ́n bá fẹ́ ṣe òwò yìí adẹ́nìkan lójú òkú Sport FM hello Sport FM hello. wa aleykum salaam ya kulo kọmọlẹ tí ń pè wá. alfa mẹ́tí dòfègbè fà. mẹ́tí dòfègbè à. dòfègbè. títí wàá mi lè gbà pé lámà o. àpínnámà o. ẹ̀yin ẹ̀dá Mohammed ẹ̀dọ́gọmọ yẹn. Mohammed Adogome. Adogome mọ́ni tí kẹ̀kẹ́. àmín bisimilah. ọkẹ́ mi lọ́wọ́ fúnpọ̀ ẹ̀mí à máa ní sọ́sọ́dọ̀ arákùnrin náà mi. àmín. ok ìjàmì lè vọ́n kéde lè vọ́n máa rẹ̀ tì à ń ké yín ní yẹn ló gómi. títí wàá rí bẹ̀rẹ̀ ní ìdíkàtì mi lọ́wọ́ ẹ̀. ìdókòwò náà lè sẹ́mi ìdókòwò náà kwami jẹ̀bọ́ islam náà ní ẹ̀ làmì tó. àmín àmín àmín. ìgbélé ìgbélé ọmọ ìgbélé wà wọ́wọ́ jù jí kí ni wọ́n mú ìjẹ́ mọ́ ní kùtù yìí náà ìfàmì ìgbé. àmín. ìdáná mẹ́tì Amen. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akunami monsieur Mohamed, merci beaucoup. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ pé tí àwọn obìnrin bá ṣara wọn jọ wípé óyá afẹ́fẹ́ eléyìí àánú fẹ́ fi ṣe afẹ́fẹ́ dá òwò kan lẹ̀ bóyá wọ́n ṣe bí association ni o torí pé àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ sí jù owó sì wà lọ́wọ́ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n lè fi yọra wọn nínú ọ̀fìn yìí tó máa wá dá kínní yìí lẹ̀ kẹ̀kẹ́ márùwá tá à ń sọ yìí nìsín bóyá ẹyọ kan kò ju bí $1 million lọ a sì ráwọn tí ọlọ́run kẹ́ tí wọ́n lo mọ́tò $20 million $15 million jù bẹ́ẹ̀ lọ nínú wọn so tí wọ́n bá kóra wọn jọ bẹ́ẹ̀ kò ní jẹ́ pé ìran kan Yorùbá ni o kòtòkòlí ni o ìsábàrúmọ́ ni o tí wọ́n mọ̀ pé ohun táwọn fẹ́ ṣe ni kó lè máa kó àwọn obìnrin wa àti pé kó tún jápẹ̀lẹ́ fáwọn obìnrin wa ẹ rí i pé nílùú gan pàápàá àwọn ìran míì àbáwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n máa sọ pé ẹ wọ àwọn mùsùlùmí wọ́n ṣe ń gbìyànjú torí pé tí wọ́n bá ṣerú eléyìí yóò dáàbò bo ẹ̀sìn wa wípé nítorí pé wọn ò fẹ́ káwọn obìnrin wọn máa gun irú nǹkan báyìí ni wọ́n ṣe ṣe báyìí àmọ́ ta ni ó ṣíwájú irú ìmọ̀ràn báyìí tó bá jẹ́ pé èdè tí mo fi ń sọ̀rọ̀ yìí
tó bá jẹ́ pé sábà ni mo bá fi ń sọ ni àbí mo ń sọ ní èdè kòtòkòlì ni ẹ rí wípé láì tó àsìkò mélòó kan yóò dìde ńlẹ̀ lẹ́ẹ̀kan náà ni yóò dìde ńlẹ̀ lẹ́ẹ̀kan náà ni àmọ́ àwọn tí wọn ò gbédè tiwa yìí ọpọlọ tí wọn ò wá pé bíi tiwa Ọlọ́run foríjì mi o àwa náà ọpọlọ wọn ò pé àmọ́ Yorùbá pé lọ́pọlọ Ọlọ́run bu Yorùbá lẹ́bùn àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn àfi tẹ́yìn bá jí wọn tó ta wọn kẹ̀kẹ́ yìí tẹ́ ṣe ni kí wọ́n tó lè ṣe nǹkan kan. ọ̀rọ̀ náà lẹ ti sọ ọ̀rọ̀ náà ni ìmọ̀ràn kan lẹ́yìn náà mú wáyé. kọ́lọ̀ kó torí gbogbo wa bá a ṣe níyàwó lánàá mọ́ a sì fẹ́ kọ́ máa borí kọ́ máa wọ jẹ̀lì bábà èmi tẹ̀ máa sọ fún tíyàwó tí n bá fẹ́ gun kẹ̀kẹ́ ń jẹ́ kó máa ní wá èmi ò ṣe wàhálà yọ ìborun ẹ kó lórúkọ so mọ́nú wá kó bá mi ìyẹn ò tí ì bí kinní mo sì nílò rẹ mọ́ ìlọ so mọ́nú. ṣebí sobo wégele kí sáà kó sí rí lẹ̀ so borun mọ́nú. tó bá sọ̀kalẹ̀ lórí ọ̀kadà wo dé ìjábọ̀ rẹ padà ìyẹn ò tí ì bí wa láàánú. lọ́wọ́ sànú wa Islam ò létò ni kò sétò ni. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé kò sétò ni. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ẹ sọ̀rọ̀ kọ́lẹ̀ kọ̀rọ̀ yẹn sì ní kìmì ó sì yẹ ká fọ ọ̀rọ̀ yìí mọ́ nípa mọ́ọ̀gì mọ́sálásí Yorùbá. èmi wò pé ẹ máa ń tẹnumọ́rọ̀ yọ pọ̀. èmi rí pé ọ́fíìsì àwọn àfáà ni àwọn àfáà ló gbọ́dọ̀ jà fún kinní yìí pé kinní yìí ó gbọ́dọ̀ wà láfi mọ̀ pé ẹ wo mọ́sálásí Yorùbá àwọn bàbá kan ni wọ́n gbìyànjú tí wọ́n jà. ànígbà bàbá yẹn kú ní ọ̀sẹ̀ tó kọjá yìí a lò tó wákàtí kan ní mọ́sálásí tí a fẹ́ kírun sí wọn la wọ́n sì ń retí mọ́tò òkú èmi wá ń béèrè pé mọ́tò òkú kan bẹ ní flóṣàdàn wọ́n ní láti gbà ó ojú tí wà á dẹ̀ sọ pé mọ́tò yìí á sọ pé wà ń bẹ̀ ipe ó kọ́ wà ń bẹ̀ tó bá ń bàjẹ́ kódà nínú àwọn solution tẹ̀ mú wálẹ̀ kan tó bá tá a bá rí mọ́tò òkú yẹn túnṣe àbí wọ́n rà míì kò ń ṣe polówó kan ni ó máa túnṣe kólówó kan má gbére ẹ̀ kalẹ̀ mọ́tò gan ni ó máa pawó tí wọ́n fi túnṣe ilé ìgbókùsí ibẹ̀ gan ni ó máa pawó tó máa fi ra kíní sórí iná tí wọ́n máa fi tan clean tètò bá wà tí ì ṣe pé bóyá àwọn kan ń jókòó tì wọ́n ti sọ́dọ̀ oúnjẹ tètò bá wà gbogbo àwọn tí wọ́n ní káàkiri ètò wà ń di ẹ̀ ní kọ́lọ́n kó ṣàánú Islam àwa Yorùbá ojú ń tì wá àwọn tó ti sọ pé àwọn làwọn nímọ̀ jù tó ti bọ́ síwájú gbogbo àwọn kìnìún táwọn wíì tán ojú kódà àsìkò tí àwọn táwọn wíì gan tó burú jáì ju tàwọn tó ní wọn nímọ̀ tàná àìnímọ̀ àwọn bàbá tàná ni wọ́n fi kọ́ mọ́sálásí ni wọ́n fi ṣe wàhálà lórí ẹ̀ ẹ̀yin tẹ́ wá sọ pé ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ tẹ́ lọ káàkiri gbogbo àgbáyé àìríhun tẹ́ ẹ̀ tí ì ṣe o àti ìrọwọ́ yín o àfi ká máa búra wa yìí náà ká sì pinra wa yẹlẹyẹlẹ àwùjọ Yorùbá ò dùn mọ́ journalist là wa a rí bó ṣe wà lánàá gbàtà dé a rí gbìyànjú tá a ṣe bó ṣe ń dùn a dẹ̀rí báwọn kan ṣe ń bàjẹ́ lénìí a rí báwọn kan ṣe ń dàrú lénìí bàbá sì fẹ́ sọ wọn láwọn kan àfa làwọn kan àwọn kan ní onímọ̀ àmọ́ ẹ rántí pé mọ́ṣáláṣí Yorùbá àwọn tí ò nímọ̀ tí wọn kí bàbá sàkà ọláìtàn bàbá wa Sọ́líù Tòyókà wọ́n bẹ̀ ń bẹ̀ àwọn bàbá wa Láìsàrí àwọn bẹ̀ láyé àtàwọn bàbá bẹ̀ tí wọ́n ká kéwú wọ́n wà lára àgbìmọ̀ àtàwọn tó kéwú tí wọ́n jọ pawọ́pọ̀ kọ́ mọ́ṣáláṣí yẹn èní àwọn kan sọ pé àwọn táwọn onímọ̀ làwọn máa dojúkọ àwọn kò onímọ̀ wọn ò lè bọ́ síbì kan ẹ̀yin nu Ọlọ́run nu ẹ ṣáà já máa bá a lọ bẹ́ẹ̀ àwọn ò máa wí kọ́lọ́run já lè máa rí bàbá ẹ dákun ẹ ṣàdúrà fún wa. tó alhamdulilayi arúgbó ní ọ̀dọ̀ Ọlọ́run tí ó ní kí Jímọ̀ òní kó sojú wa ní Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù Ramadan àbí Ọlọ́run dákun wọlá àlùbáríkà tí ń bẹnu Jímọ̀ yìí wọlá ìmọ̀ye àwọn màláíkà tí ó sọ̀kalẹ̀ lẹ́ni tí àwọn náà kí Jímọ̀ Ọlọ́run gbogbo ìbànújẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sọ dídùnú gbogbo òkè sóró wa ọlọ́mọṣà bá ká kúrò gbogbo ẹ̀ ó ti dáná ọ̀rọ̀ wa ọlọ́mọṣà ìsàlékún rẹ̀ ààyè wa tí a gbà yìí yóò di márùn lẹ́ni kó Ọlọ́run bá dákun kó gbà ní bàdà fún wa ìyókù náà Ọlọ́run kó ṣe ní rọrùn fún wa Ọlọ́run máa ṣe ilé ilẹ̀ ọ̀kan tó kù tá a sì láyé la ilaha illallah gbogbo ohun tí ń bẹ́ẹ̀ kọ̀ọ̀kan fira lálàáfíà ní nǹkan Ọlọ́run mọ́sá mú wòsàn débẹ̀ wọ́n láyé pé wọ́n ní ọba assalam ọba tí máa tó ọba àlàáfíà tí ń jogún àlàáfíà fún ẹni tó bá wù gbogbo ẹni tára ní ara ní ni owó ni ara ní ni àlàáfíà ni ara ní ni iṣẹ́ ni ara ní ni kankan ni Ọlọ́run mọ́sá wò wá sẹ́ńbẹ́ la ilaha illallah bismillahir rahmanir rahim
اللهم صل على سيدنا محمد صلاة ترضيك وترضيه وترضى بأن يا أرحم الراحمين. اللهم أنت مرتنا بدعائك آمين. وتنا بإجابتك وقد دعوناك كما مرتنا فأجبنا دعاءك ووطنا إنك لا تخلف من يا عزيز يا غفار يا رب العالمين. آمين. اللهم أنت بحواجنا عليم وعلى قدر يا قدير فامننا بقدره يا قدير يا قدير يا قدير يا ميسر كل أمر عسير فإن تيسر كل عسير لك يسير ولا حول ولا قوة إلا بك. اللهم إنك عفو كريم تحب العفو عنا فاعف عنا فاعف عنا. آمين. سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.